arúgbó tòmí dàn ẹ tẹ́tí gbọ́ ẹ lọ gbé pẹ̀kú ẹ fi jókòó ẹ mọ̀ pé aláṣà alówè alórìṣà alẹ́wà èdè. ẹ kú lé là ń kára lé ẹ̀ka àbọ̀ là ń kérò ọ̀nà èmi ọmọ yín náà ni blessing ọmọtúndé ayádéfisóyè ìṣàkọ́ blessing ẹ kú lé o ẹ kújọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ́wà iṣẹ́ ń kọ́ ọmọ ń kọ́ ọkọ ń kọ́ àwọn ẹ̀gbọ́n mi náà ń kọ́ mi àtàwọn àbúrò mi ẹ kújọ́ mẹ́ta ṣé dáadáa la bá yín mo mọ̀ pé dáadáa lẹ́wà ọlọ́run ṣeun lórí ètò náà la tún kalẹ̀ sí lẹ́ni ẹ ti mọ̀ wá wípé tànà òjò tòní tèmi òjò tànà la máa mú wá fún yín ẹ̀yin ìyàwó wọn ní ẹ mórí lọ ẹ má mẹ́wàá lọ ìwà lẹ́wọ̀ ọmọ ènìyàn ẹ má rí bàbá ọkọ fín ẹ má rí ọkọ fín gbogbo wọn ní kẹ́ ẹ kó mọ́ra mọ́mì náà àti dáàdì bẹ́yìn bá sì ń tọ́ lẹ́nu mọ́mì lọ ìyàwó ni wọ́n lọ́dọ̀ dáàdì àbí màámi ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ẹ ṣe gan ẹ ká lọ sọ́dọ̀ bàbá wa Ìfákọ́ládé Àjísà Àwòrè ẹ ti mọ̀ pé lórí ètò ọgbọ́n la máa kọ́ láti bẹ̀rẹ̀ títí dópin ẹ máa gbádùn wa. Aroba rèé bàbá. Ògúndàrosùn ní odùfà tòní ẹ gbọ́ bí Ọ̀rúnmìlà ṣe sọ̀rọ̀ ọ̀lẹ̀ ó ní orí yẹ́yẹ́ ní mògùn ìpín àìṣẹ ló pọ̀ adé abogun dá ọ̀bọ̀ ọkọ̀ fún Rosùn wọ́n lọ sọ́gbà wo wọ́n ní kí wọ́n kára ńlẹ̀ kí wọ́n jọ jàre ẹbọ ni kí wọ́n ṣe ọ̀nà òpẹ́ ọ̀nà òjìn ẹ wá bá ní báyọ̀ ẹ wá wọlé orí yẹ́yẹ́ ní mògùn o ìpín àìṣẹ lọ́pọ̀. ìtàn tí Ifá sọ lẹ̀ yìí ìtàn tó ga ni kẹ́lẹ́dàá wa má jà arógun àkóbá àmín kó má jà arógun àkúrọ́ mọ́ ni tako ni àṣẹ àṣẹ. Ògúndá àti Rosùn wọn jọ ń lọ sọ́gbà wo ìlú tí wọ́n sọlẹ̀ sí ọjà abẹ ni wọ́n kọ́kọ́ gbà kọjá nígbà wọn lọ́jọ́jà ni wọ́n rí Ògún tí wọ́n kan orí èèyàn mọ́ dúgbẹ́dúgbẹ́ dúgbẹ́dúgbẹ́ dúgbẹ́. Rosùn ní kíre Ògúndá ní orí yẹyẹ ní mògún ó ní ìgbà ìṣẹ̀ lọ́pọ̀ ó ní bó lèèyàn ṣe ní í ṣẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ tí wọ́n fi bọ̀ Ògún ọ̀rọ̀ yìí di awuyewuye wọ́n fà ó tó ra wọn Rosùn ní kò ṣeé ṣe ó léèyàn ò lè má ṣẹ̀ kó fi bọ̀ Ògún Ògúndá ló ṣeé ṣe pé èèyàn lè má ṣẹ̀ kó sì fi bọ̀ Ògún Rosùn lóhùn ò gbà wọ́n fà á lákìtìyàn wọ́n fà ó dìjà kálukú gba ilé tí yóò mọ̀ gbé lọ wọ́n lọ rè fojú kan wá pé àwọn wọ̀lú o àwọn fẹ́ mọ̀ ṣàwó ọba sì fàṣẹ sí wọ́n ń ṣàwó lọ ṣùgbọ́n Ògúndá wá wò wípé bóun ni Rosùn ó ṣe jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ wípé ó ń bá òun jiyàn tóun lórí yíyí ní mògún àìṣẹ́ pọ̀ tó ní kò rí báwọn ó bá di òru ọjọ́ kan ló bá wọnú àgbàlá kábíyèsí ó bá lọ rè mú ewúrẹ́ kan bẹ̀ ó wá lọ sílé Rosùn níbi tó sùn sí ó pa ẹ̀jẹ̀ ẹran ó fi yí lẹ́nu ó wá gbé sínú àgbàlá ẹ̀ ó wá tọrọ ẹ̀jẹ̀ yẹn padà sí inú ọgbà níbi tó ti mẹ́ràn nígbà alẹ̀ mọ́ wọ́n rí pẹ́ran dín ní ọgbà kábíyèsí wọ́n wá ń tọpasẹ̀ ẹ̀jẹ̀ tó bọ́ sílẹ̀ ẹ̀lẹ̀ tó bọ́ sínú ewé tó bọ́ sílẹ̀ ẹ̀lẹ̀ tó bọ́ sínú ewé tó fi délé Rosùn wọ́n bá níbi tó sùn sí lọ́wọ́ bá ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀. wọ́n ní wọ́n lọ pẹ̀ràn kábíyèsí ó lóun kọ́ tó máa wọnú àgbàlá báyìí òkú ẹran wọn bá ń bẹ̀. òkú ẹran wọn bá ń bẹ̀ wọ́n bá gbé ẹni bá jalè ó di dandan kí wọ́n pa bọ̀gún ọba ní kọ́ lọ rè sówọ́dì Ògún nígbà wá dúró lẹ́ẹ̀kan pa bẹ́ẹ̀ ni lórí kí wọ́n yanjú ẹ̀ lọ́ bá so mọ́ ìdí Ògún nígbà tó dìrọ̀ lẹ́ gbogbo òlú ti pé bìbà Ògúndá náà ń bẹ́ẹ̀ wọ́n pa bẹ́ẹ̀ ni lórí wá bẹ́ẹ̀ ni lórí dé kábíyèsí bá ní ọ̀dà ẹ pa bì kẹ́ ẹ bọ̀gún wọ́n bá pa bì lóbi Ọ̀báyàn wọ́n pa bì títí obi Ọ̀báyàn kí ló dé ẹ̀yìn Ògúndá bá ní kábíyèsí ó ní ẹmọ́ bínú ó lóbi ò lè yan ó ní nítorí wípé Rosùn tẹ́ ẹ fẹ́ pa ìkọ̀sẹ̀ wọ́n bá ní kó ṣe àwò ó ní kọ̀sẹ̀ ó ní ìjọ́ táwọn wọ̀lú ní bá wọn jiyàn wípé béèyàn ò bá ṣẹ̀ wọn ò lè fi bọ̀gún jọ Rosùn mo fẹ́ bí ọ eléyìí tó fẹ́ fi ọ bọ̀gún sí sọ́ọ̀sẹ̀ ni ṣe ni ìyún owó tí ń wò mí ló ṣe ń wò kàrán Ògúndá ní kọ̀sẹ̀ ó ní òun lòun lọ rè mú ẹran nínú àgbàlá kábíyèsí tóun tọ́jú ẹ̀ sọ́dọ̀ ẹran tóun gbà níbi òde Ifá òun lòun pa tóun rí pọ́n jọra wọn tóun fi kú lẹ́nu òun fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé béèyàn ò bá ṣẹ̀ wọ́n lè pa á kábíyèsí bá ní
ìyẹn ò ní wípé gbogbo àṣìṣe láti ṣe dọ́pọ̀ rẹpẹtẹ. Ilẹ̀ Yorùbá kò dáa kéèyàn mọ̀ jiyàn. Béèyàn bá jiyàn jù ó lè fa burúkú jáde. Irú ẹ̀ lélẹ́yìí tó ṣẹlẹ̀ yìí ìṣe ń fa kí wà ń lọ. Pé bí nǹkan bá jẹ́ dúdú tó bá sọ pé pupa ni ìwọ tó kọ́ta yá lajúlẹ̀ kájọ rí o. Báwọn bá ní dúdú ni tóun bá ní pupa tóun ní pupa díwọ̀ ní dúdú tó bá diyàn tó bá di wàhálà ńkọ́. Ǹjẹ́ orí yeye ní mo gún o ìpín àìṣẹ̀ lọ́pọ̀. Kórí ọmọ yọ wá. Kórí ọmọ kó wa yọ. Aroba rè bàbá kan. Ẹ káàbọ̀ láti bàbá wa Ajisa àwo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo tó bá ń bá wa sọ ẹ jẹ́ ká máa gbọ́ bàbá ṣe ń gbọ́ ẹ jẹ́ ká máa mú lò Ọlọ́run akúkú máa ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká máa létí inú ká dẹ̀ máa láyà àgbà ṣe ní báyìí ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Aroba ní bàbá. Aroba rè bàbá kan. Ikú ẹlẹ́rìí mọ̀dé ọmọ Ajobiewe àjà ní àjíbọ̀ ọba àgbàjà lónìí òní ní ṣe bí kò ní dọ̀la òní ní àfàmù ọmọ lé dóńgó kí dóńgó máa mú ọmọ lọ kò kí ń sú mi kò kí rẹ̀ mí kàkà kó sú mi kàkà kó rẹ̀ mí máa mú rẹ̀ rodò máa fi ṣọmọ ẹja lóore. Èmi ọmọ mi hùn mí dá mọ́lá wọ rírọ̀ ọ̀n ti ṣọ̀nà Ajobiewe rẹ̀ ń bàbá láǹsí àgbà. Àrọ́bá ni mo tún gbédé lónìí. Àrọ́bá bàbá tán ẹ̀súré kẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi àjà ní àjíbóbìnrin ṣàlù ẹ̀lẹ̀. Ẹ rí o ṣé dáadáa mo bá gbogbo yín náà. Ẹdún lónìí ẹ lè ṣe àbẹ́ ẹ lè ṣe. A lè ṣe. Mi gbọ́. A lè ṣe. Ẹ jèrè. Ó jẹ́ ìrántí tó lówó kan olówó láyé mọ̀ ló ń pè é. Ẹ rí ẹ̀yin ọmọ. Ẹ dákun bẹ́ẹ̀ bá lówó bẹ́ẹ̀ bá là bọ́dọ̀la. Mo fẹ́ jẹ́ láwọ́. Ṣé gbọ́ ẹ má dì kókó báyìí. Ẹ láwọ́ olówó láyé mọ̀ yìí ó lówó débi tí téèyàn lówó dé bí wọ́n bá bẹ́kún wọlé rẹ̀ wọ́n á sunkún bóde ni bí wọ́n bá bébi wọlé ẹ̀ wọ́n á bébi bóde ni kò láàánú èèyàn kankan ó wá dijọ́ kan ìgbà tọ́lọ́run bá gbéṣẹ́ dé lólówó bá kú ó kẹni tí ó sin olówó ló bá dòun lẹ̀ sádùúgbò torí kò gbà kéèyàn kankan wọnú ilé rẹ̀ lọ ní gbogbo aráàlú wọ́n bá gbìmọ̀ pọ̀ wọ́n gbólówó bóde wọ́n fẹ́ sin wọ́n gbẹ́lẹ̀ lọ́wọ́ lọ̀mùtí kan bá ń bọ̀ gbogbo ọjọ́ ayé rẹ̀ ọtí ní fi ń mu ló bá ní kí ló dé kí ló mú yín tẹ́ fi ń gbẹ́lẹ̀ wọ́n lólówó ló kú ó ní ẹ dápọ̀ ẹ fún mi lọ́kọ́ ẹ fún mi ní lọ́kọ́ kémi náà bá wọn gbẹ́lẹ̀ lọ̀mùtí bá gbọ́kọ́ ní gbẹ́lẹ̀ ló ń fẹlẹ̀ ó ń fẹlẹ̀ títí gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n wá ní ẹ dákun ẹgbọ́kọ́ lọ́wọ́ ọ̀mùtí ó ti yó ó ní rọ ìyó ó ní ẹ mọ̀ pé bàbá fẹ́ dáadáa aráyè gbélé ẹ̀ síbẹ̀ ọmọ ẹ̀ ọkọ ẹ̀ àwọn agbóhùn sáàrin wọn lọ́dẹ̀ ni ó ti yó wọ́n wá ń sọ fún wípé ṣé wọ́n sin ni bẹ́ẹ̀ ni ṣebí bá ṣe wáyé là ń lọ ó wá níbẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ pé bá ṣe wáyé lẹ̀ ń lọ ni gbogbo wa bá wà lé ayé mọ́yà ẹ dákun ilé ayé yìí ẹ má já wa mọ́yà torí ilé ayé àkọ́kọ́ ohun tí ẹ̀kẹ́dà máa lé láyé ọjọ́ kú ni ẹ mọ̀ ọjọ́ bẹ́ẹ̀ dá bá rọrùn lákejì ìgbà tẹ́dá bá ń bọ̀ láyé wòròpó ni ó wà lé ayé kí ló dé táwọn ń wálé ayé mọ́yà ẹ̀yin ọmọdé yìí ẹ dákun bẹ́ẹ̀ bá dàgbà bẹ́ẹ̀ bá tójú gbọ́n ẹ má wálé ayé mọ́ra o ẹ mọ̀ wípé àwọn gbọ́ngbọ́ngbọ́n títí ó bo rẹ̀ mọ́nú gbà kò mọ̀ pé kú ó pò òun ògògó bo rẹ̀ máa tàn kò mọ̀ pé kúkú ikú ó pa òun ẹ mọ̀ wípé kò sẹ́ni tó wà láyé tí kò ní lè pa
ẹ̀rí ẹ dákun ẹ má jẹ́ káwálé iye mọ́ra káwálé iye mọ́yà ló jẹ́ rántí orin àwo kan ṣẹ́gbẹ̀rin lẹ́nu mi abẹ́ nígbèrin ẹ pé asánláyé ayé ò tó nǹkan kan asánláyé ayé ò tó nǹkan kan èèyàn tó wáyé mọ́yà gbogbo wọn ló ti tán asánláyé ayé ò tó nǹkan kan. Asánláyé ayé ò tó nǹkan. Ọjẹ́. Asánláyé ayé ò tó nǹkan. Asánláyé ayé ò tó nǹkan. Ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ pé asánláyé ayé ò tó nǹkan kan. Asánláyé ayé ò tó nǹkan kan. Èèyàn tó wáyé mọ́yà gbogbo wọn ló ti tán. Asánláyé ẹ mọ̀ páyé ò tó nǹkan kan o. Asánláyé ayé ò jẹ́ nǹkan kan. Asánláyé ayé ò jẹ́ nǹkan kan. Èèyàn tó wáyé máyà gbogbo wọn ló ti tán. Asánláyé ayé ò jẹ́ nǹkan kan. Aroba rèé bàbá kan. tó adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo wa pátá porongodo àní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ̀gbọ́n nígbàrí owó àwàdànù ọ̀tá tó bá ní ká kú ẹ jẹ́ ń ṣàdúrà kan ẹni kọ́lọ́hún fún un ní ọmọ 10 ẹni tí bá ń ro kúrò yẹn sábẹ́ lọ́hún fún kọ́lọ́hún fún un lọ́mọ 10 bí kú bá ti pa 2 kọ́ kẹjọ bárùn bá pa 2 kọ́ kẹfà kọ́kọ́ lé 2 ṣùgbó torí gbó la ká gbé kọ́kọ́ lé 2 sẹ́yìn òdì bí sàpọ̀nà bá pa 2 yòókù jẹ́ ńkọ́ gbogbo ọ̀tá tó bá ń bínú yín tọ́ba lẹ́ẹ̀ní sẹ́ẹ̀mí ẹ̀ní sàmọ́dọ̀ ẹ̀ní ṣe rere lójú òun ẹ̀fà Abẹ́lẹ́dùmarè ọba ọ̀dákẹ́dájọ́ kọ́ dájọ́ fẹ́ ní ibi gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn àjọ sàmọ́dún ni àní pọ́dún jẹ ká máa pọ́ ọdún jẹ o àkàlàmàgbò kì í pọ́ ọdún jẹ o àjàǹtí èrè ká máa pọ́ ọdún jẹ o àkàlàmàgbò kì í pọ́ ọdún jẹ o àjàǹtí èrè làmọ́dún máa wá àjàǹtí èrè mamẹ́bí mi wá àjàǹtí èrè àmọ́ wà bí ẹ̀wà ẹ̀yin náà ti gbọ́ ohun tí bàbá Àrọ̀bá sọ fún wa ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa lónìí náà ẹ jẹ́ àdìmú o ẹ jẹ́ àdìmú bó bá ti gbé tí ọ̀tún wọlé ẹ má jẹ́ ògbà tòsí jáde yùngbàyùngbà ló ń dùn ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ ẹ̀ rí lójú amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ bọ̀ láti ilẹ̀ ẹ rí gbogbo ohun tẹ́ ẹ bá ṣàtìfẹ́ ẹ máa sọ síbẹ̀ ẹ máa pè wá á máa gbé ní gbogbo gbà tàbí mail address wa kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ńbẹ̀ náà ká máa gbọ́ yín ojú òní tí yín àwa láàmà wá ẹ̀yìn láàmà bá ní gbogbo ìgbà wọn ní fi èmi àti yín wọn ní fi ṣe ìlòmíì ètò tó ń dùn yàn gbà lógo orí àtẹ. ìjókòó ẹ mọ̀ pé aláṣà alówe alórìṣà alẹ́wà èdè àtúnlóríkì ìdílé oríkì ìdílé wa ó yàtọ̀ àwọn kan ṣáà ní ọmọ aráàké àwọn kan tún ní ẹ̀rọ ọ̀gbìn àwọn kan ṣáà ní ọmọ olódù ọba